gbèsè ọ̀kẹ́ àìmọye dúkìá jóná gbúrúgbúrú nínú ṣọ́ọ̀bù méje nílọrin. títí di àsìkò tí a fi ń kó ìròyìn yìí jọ, inú àdánù ńlá ni àwọn oníṣòwò tó ń tajà láwọn ṣọ́ọ̀bù méje kan lópòpónà fásitì ìlú ìlọrin lágbègbè táǹkẹ̀ nílùú ìlọrin wà báyìí. iná ló jó àwọn ṣọ́ọ̀bù ọ̀hún gbúrúgbúrú lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kejìlá yìí. aláròye gbọ́ pé kẹ̀ùkẹ̀ù ni iná ń jó àwọn ọjà tó wà nínú ṣọ́ọ̀bù méje kan tí wọ́n fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ níbi tí wọ́n ti ń ta onírúurú ọjà ní nǹkan bíi aago 5:30 ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. gbogbo ìgbìyànjú àwọn ará àdúgbò láti pa iná náà ló já sí pàbó nítorí wọn kò tètè rí àwọn panápaná ké sí. ṣe ni iná ọ̀hún sì ń fẹjú kankan sí i títí tó fi jó ṣọ́ọ̀bù méje náà kanlẹ̀. arákùnrin kan tó ń gbé lágbègbè náà ṣàlàyé fún akọ̀ròyìn wa pé ní nǹkan bíi aago 5:30 ìrọ̀lẹ́ ni ìjàmbá iná náà bẹ̀rẹ̀ tí gbogbo olùgbé agbègbè náà sì gbìyànjú agbára wọn láti pa iná ọ̀hún káwọn panápaná tó dé. nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, alukoro iléeṣẹ́ panápaná ní Kwara Hasan Hakeem Adékúnlé ní dúkìá tó ṣòfò níbi ìjàmbá iná yìí ń lọ bíi mílíọ̀nù 19 àti ẹgbẹ̀rún lọ́nà 120. ó ní iná ọ̀hún lágbára kọjá àfẹnusọ, ṣùgbọ́n ní kété tí àjọ panápaná gúnlẹ̀ síbi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n kápá iná náà tí wọ́n sì pa á pátápátá kó má bàa ràn mọ́ àwọn ṣọ́ọ̀bù mìíràn tó súnmọ́. ó tẹ̀síwájú pé ṣọ́ọ̀bù 17 ló wà níbi tí ìjàmbá iná yìí ti ṣẹlẹ̀, ṣùgbọ́n 7 péré ló jóná gbúrúgbúrú tí iléeṣẹ́ panápaná sì dóòlà 10 yòókù lọ́wọ́ iná. ọ̀gá àgbà àjọ panápaná ní Kwara ọmọọba Fáládé John Olúmúìwá ti rọ gbogbo àwọn olùgbé Kwara kí wọ́n máa wà ní ojúlalákànfin ṣọ́rí lọ́fíìsì àti nínú ilé, kí wọ́n sì máa yàgò fún ohunkóhun tó lè ṣokùnfà ìjàmbá iná láyìíká wọn. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.